Ọlọ́runràbí tí ó ṣọ́ wa dé ibi báyìí lénìí. A wà pẹ̀lú bàbá wa ìrújú àti ọkàn Ọlọ́run Prophet Olagoroye Faleyinmu. Ẹ ti mọ bàbá wípé òdu ni wọ́n kì í ṣàìmọ̀ fún olóko. Bàbá ẹ kú kalẹ̀ sà. Ẹ kú kalẹ̀ mọ́. Ṣé dáadáa la bá yín? Dáadáa ni o. Ìbéèrè wa lénìí tí a fi wá bá yín ni wípé a mọ̀ wípé oríṣiríṣi òjíṣẹ́ Ọlọ́run ló wà. Gbogbo wọn dẹ̀ sọ iṣẹ́ yìí di bíi pé wọ́n ń ṣe bísínẹ́sì ni. Ṣùgbọ́n wọ́n ṣe máa ń rìtáyà nídìí iṣẹ́. Ṣé bẹ́ẹ̀ náà ni rìtáyámẹ́ǹtì wà fún iṣẹ́ Olúwa? Màá dá yín lóhùn lórí question tẹ́ béèrè yìí. Mo ti sọ tẹ́lẹ̀ mo ti fẹ́ kẹ́ ẹ gbọ́ òjíṣẹ́ Ọlọ́run mẹ́ta ló wà. Ó wù mí ṣe. Mo fẹ́ máa fi jẹun. Ọlọ́run pè mí. Àwọn tọ́lọ́run bá pè wọn kì í lọ́rọ̀ ní iṣẹ́ Olúwa. Wọn kì í ní ọrọ̀, wọn kì í fi orí iṣẹ́ Olúwa, wọn kì í ní dúkìá ń bẹ. Lẹ́yìn yẹn wọ́n rìtáyà níṣẹ́ Olúwa. Àwọn míì wà tó ń lọ kẹ́kọ̀ọ́ wọ́n rìtáyà. Samuel ó rìtáyà ó gbéje kan lọ́wọ́ ọmọ ẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run tó bá ń dàgbà jù ó lè hand over lọ́wọ́ ọmọ ẹ̀ kọ́ ọmọ ẹ̀ máa ṣiṣẹ́ lọ kó tó bá jẹ́ wòlíì kó fẹ̀yìntì. Ó máa ní stage. But most of òjíṣẹ́ Ọlọ́run náà ìmí ìwà àwọn míì wà wọn fẹ́. Àwọn tọ́lọ́run ò pè wọn fẹ́ rìtáyà. Ṣé ó ti yé yín tó ń kẹ́kọ̀ọ́ àwọn tó lọ sí sùn tó ń kẹ́kọ̀ọ́ ó yàtọ̀ ẹni tọ́lọ́run pè. Samuel wà ní Bíbélì ó rìtáyà ó gbé àkóso lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ò ṣe bí Samuel. So bó ṣe rí nìyẹn. Tí ó bá yẹ kí wọ́n rìtáyà kí wọ́n bá rìtáyà kí lá máa ṣẹlẹ̀. Àwọn ọmọ tó bá yẹ kó succeed ẹ ó dàbí ọba ni tó bá wà lórí ìtẹ́ tákòkò ẹ̀ bá pé tí ó bá fẹ́ lọ tó bá fẹ́ fa ọjọ́ mọ́. Àwọn ọmọ tó jẹ́ ọmọ akíkanjú tó jẹ́ ọmọ tó lè represent ẹ á kú lójú ẹ. lójú bẹ́ẹ̀ náà ó ti lò gba tiẹ̀ mọ́ tí ó ti lò gba ọmọ ẹ̀ mọ́ tiẹ̀ kò ní sọ́mọ tó lè gbé nǹkan ẹ̀ dìde. Ṣùgbọ́n Nàìjíríà lè nígbà tí aláwọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ṣá láti pé àwọn fi ṣe olúwalẹ̀ àwọn rìtáyà. Wọ́n wà dáadáa wọ́n pọ̀ l'Anglican Methodist. Wọ́n ti máa ń ṣe. Tí wọ́n máa retired ó wà dáadáa. Tí àwọn bá ṣiṣẹ́ ìjọba. But ní àwọn wòlíì ló kán mọ́ jù ń bí tí wọ́n retire tó bá dẹ̀ darúgbó náà wọ́n á retire sílé náà wọ́n á fara tì sílé. Sọ bàbá wa tí wáyé pé iṣẹ́ ìjọba ni wọ́n ní kéèyàn ṣiṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ 35 years wọ́n á ní kó retire ṣe iṣẹ́ Ọlọ́run bí ọdún mélòó ni wọ́n gbọ́dọ̀ fi ṣiṣẹ́. Ó depend lé ministry yín láwọn Anglicans oní post tó ń ṣe oní time tó ń lè retire Methodist bẹ́ẹ̀ oríṣiríṣi wọn pa àwọn yẹn kẹ́kọ̀ọ́ ni. Wòlíì tó bá ti tó àkókò tó bá jẹ́ pé ọmọ bíbí inú ẹ̀ ó ti fẹ́ máa mú ọmọ tó máa sọ sídìí ẹ̀ ti fẹ́ máa mú tí ò bá retire fún ọmọ yẹn tí ó ti yé sìn ọmọ yẹn lè kú lójú ẹ̀ alùgbàtà ẹlòmíín wà tó jẹ́ pé tó bá rí pé ọmọ yẹn máa kọ́kọ́ sọ pé kí Ọlọ́run kúkú mú ẹ̀mí òun lọ kọ́mọ yẹn lè wà ní ipò ẹwọ́ ṣọ́fà nígbà tó máa kú tó ṣe gbogbo tó ń sọ pé ṣe kìnní tó tọrọ pé kóun kú lọ tó bá jẹ́ kó yẹ kú yẹn ń gbà yẹn náà ọmọ ò ní sọ̀sídìí ẹ̀ lẹ́nu ẹ̀rí pọ̀ ọmọ ẹ̀ ti sọ̀sídìí ẹ̀. So àwọn ọmọ tó bá yẹ kó jẹ́ akíkanjú tó lè represent tó mọ wọn máa ń kú lójú wọn ni. Tí wọ́n bá kọ̀ tí wọ́n bá gbé pòye sílẹ̀. Bí wọ́n bá gbé pòye sílẹ̀. Bàbá tá bá ń sọ nípa wòlíì ẹni àmì ìró ni wòlíì téèyàn gbọ́dọ̀ fi ẹnu àbọ̀ kan tí wòlíì bá wá sọ̀rọ̀ kan bóyá ó rí prophecy kò wá lọ bẹ́ẹ̀ bó ṣe sọ táwọn èèyàn bá gbé sí gbé fọ́tò ẹ̀kí sí gbé. Tẹ́ ní gbogbo àìnímọ̀ ni ṣé gbogbo nǹkan náà fẹ́ kó ṣẹ ni nígbà tó Ọlọ́run bá rán ẹṣẹ́ ní kó lọ jíṣẹ́ fáwọn kan tó o bá lọ jẹ tí ó ti yé sìn tó o bá lọ jẹ ó lè gbàdúrà ó lè sọ pé ẹni àárí o àgàn ló mú wá o kí nìdí tí wọ́n fi ń wá sẹ́dọ̀ wòlíì kó gbàdúrà fún wọn wọ́n bá lógun kì í ṣe gbogbo ìran Nàìjíríà náà sọ pé gbogbo ìran náà fẹ́ kó ṣẹ nígbà tí mo ríran ní 2009 tí mo sọ pé àwọn ní tíátà 25 máa kú ó ní solution gbà ní kàn gbàdúrà instead kàn gbàdúrà ìpè náà ṣe fún wa tó dẹ̀ pé 25 yẹn wọn náà máa pè wá lẹ́jọ́ wọn ṣe gbogbo ẹ̀ wọ́n ní 419 ní Wolii Faleyinmu ó dẹ̀ pé inú wọn ò dùn bó ṣe rí bẹ́ẹ̀ yẹn tí a fẹ́ kéèyàn máa kú ni
ẹni tá a rìnrìn kú sí a máa gbàdúrà ẹ wo ti tó láti mú tá a sọ ń gbà yẹn aláàdì pé àwọn àjẹdé fìlà ẹkú fún aláàdì fẹ́ kọ́ máa ń mú gbé kalẹ̀ pé kọ́ máa gbàdúrà fún kó lè fojú ẹ̀gàn orí fèsáyà kó mọ̀ kú ó wà ń bẹ̀ ẹ lọ wo ní túùbù mi so aládùúrà náà ló gbà fún alágbé àwọn aṣọ lọ́jọ́ yẹn pé a gbé àdúrà kalẹ̀ fún kò sígbà tá a sọ. tábà rẹ tó máa fi ẹnu àbùkù kọ wòlíì nǹkan kí ló lè ṣẹlẹ̀ sí ó máa gbàdúrà ẹjọ́ ẹlẹ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ àwọn wòlíì tó ń bínú wọ́n máa gégùn fún wọn ni ó dẹ̀ wà lọ́wọ́ wa ṣùgbọ́n ojú ti là ẹni tó ṣe ẹ́ lóore lénìí ó lè dọ̀la kó ṣe ẹ́ níbi ẹni tó ṣe ẹ́ ń bi lénìí ó lè dọ̀la kó ṣe ẹ́ lóore jẹ́ ìsọ̀kan fún yín ẹnìkan ó ṣẹ̀mí wọ́n dẹ̀ lọ múrúkọ ìyá ìwà wọn ní kí n bá tiẹ̀ jẹ́ kí mo sọ fún yín mo ní èmi ń bá tèèyàn jẹ́ èmi ò mọ̀ báwọn èèyàn ṣe lọ wórúkọ ìyá ìwà àlórúkọ ẹ̀ létàn ló wá jẹ́ni tó wá wúlò fún mi lénìí mo wá pa àwọn yẹn pé tí n bá ti bá tiẹ̀ ní yìí jẹ́ lọ́jọ́ yìí kó ti darọ tàbí kó ti ya wèrè ìwúlò tó wúlò lénìí ṣé ó lè wúlò tí ó ti yé sìn àgbẹ̀dọ̀ mélòó ni tá a bá nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn Ọlọ́run ló máa ẹni tí Ọlọ́run àwọn gbogbo àwọn tó ń ṣe Ọlọ́run ló máa ṣèdájọ́ fún wọn tó bá dọ̀la àwọn alájẹ ẹlẹ́yà wọn ìyá pupa ló ń bá wọn jà nígbà tó bá ń gbàdọ̀ ẹ má ṣe fọwọ́ kan ní òróró mi ẹ má ṣe ṣe àwọn wòlíì mi ní ibi gbogbo àwọn tó ń bú wa Ọlọ́run ló rán wa tó bá jẹ́ pé kì í ṣe Ọlọ́run ló bá rán wa tí ó ti yé sìn ìyà ò ní jẹ wọ́n tí Ọlọ́run bá rán wa tí Ọlọ́run ló rán wa tó bá ń bú wa ìyà á jẹ wọ́n ẹ̀rí gbẹ̀yìn wọn so àwa ò nídìí láti máa bójú àwọn alágbára àwọn tó jẹ́ wòlíì ayé àtijọ́ wọn ti gégùn fún wọn ojú ti là kí mo sọ fún yín àti wà àti kàwé àti jáde. bàbá tàbá ògbà tí ọ̀rọ̀ ṣáájú ìbò tó gbé Tinubu wọlé yìí oríṣiríṣi ni àwọn pásọ sọngbà náà àwọn míì ní olú máa wọlé àwọn kan sọ pé kò ní wọlé nílẹ̀ lẹ́yìn náà wà àwọn tá ló máa wọlé ṣé àwọn wọn rí ju yín lọ ni. mo rí tiwọn ni ẹ mọ̀ ká sọ bó ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín bó ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni jẹ́ wá sọ odù Ifá kan fún yín ìgítán là ń pè é Ifá ìgítán ó wá dáfá wọ́n dáfá fún ìyá wọn ìgítán ló dáfá wọ́n ní ìyá wọn fẹ́ lọ sọ́jà ìyẹn dáfá ó ní ìyá òun lọ sọ́jà o ó lẹ́ràn kan ló máa mú wá sílé èkejì dífá ó ní ìyá àwọn ẹran méjì ló máa mú wá sílé tí ó ti yé sìn ó ní ẹran méjì ló máa mú wá sílé nígbà tí ìyá ẹ̀ wá tó ń bọ̀ látọjà ọmọ ẹran kan wá wọ́n ní àtẹ̀bí ègítán àti ọ̀bàrà ló dáfá ègítán ti ṣẹ̀ ọ̀bàrà tó ní ẹran méjì wọn ọmọ ẹran méjì wá sílé nígbà tí ilẹ̀ máa mọ́ ẹran bí ó dá méjì tègí kan ṣẹ tọ̀bàrà ṣẹ ṣé ó ti yé sìn. iṣẹ́ ìránṣẹ́ sà ṣé ó jẹ́ kó jẹ́. tó ti yé sìn ṣe ti gẹ̀ẹ́tì ẹ̀ ìgbà tó máa dé àárọ̀ ọjọ́ kejì ó bí ọmọ ẹran yìí bí ọmọ ẹran dá méjì tègí náà ṣe tàbàrà ṣẹ bó ní káwọ́ bọ́lọ́run ṣe fi ran oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ fíṣàn yàtọ̀ nǹkan tọ́lọ́run fi wá yàtọ̀ tó ọ̀pọ̀ lọ́run fi wá pé báyìí ó lè lọ fi hàn wọn kan nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lásìkò fi hàn wọn tó ọ̀pọ̀ alásọtẹ́lẹ̀ làwà wá yàtọ̀ sáwọn tó ń béèrè tọ́lọ́run bá ti fi nǹkan hàn wọn alásọtẹ́lẹ̀ ó yàtọ̀ ṣùgbọ́n àwọn kan wà àwọn tá a para wọn ní aríran wọ́n máa ń lọ sínú ẹ̀mí wọ́n máa ń fàwẹ̀ béèrè àwa kì í béèrè alásọtẹ́lẹ̀ làwa Ọlọ́run á fi hàn nǹkan tó máa ṣẹlẹ̀ hàn wá bọ́n ṣe ń béèrè tiwọn ó easy fún wọn tó ti yé sìn tí wọ́n ti gẹ̀ẹ́tì sìn Ọlọ́run ti fi hàn wá eléyìí tó máa parí ẹ̀ òun lọ́lọ́run gbélé wọn lọ́wọ́ yẹn. àwọn tó sọ náà àwọn náà wọ́n rí náà bó ṣe rí nìyẹn àwọn tó sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n rí náà so bó ṣe rí nìyẹn. táwọn sọ ni pé ìbọ́lọ́run kan náà ni pé tí. tí àwọn àgọ́ Ọlọ́run máa ń ṣèjì bó ṣe rí náà nìyẹn so tí bá ti gbé tiwa ń sìn alásọtẹ́lẹ̀ làwa Ọlọ́run ti pieces ẹ̀ fún wa àwọn tó kò lè pieces ẹ̀ bọ́ Ọlọ́run ṣe pieces ẹ̀ fún wa yìí torí Ọlọ́run bá wa sọ ni ó dẹ̀ fi hàn wa so àwa láti béèrè padà lọ́wọ́ ẹ̀. ìbéèrè tèmi ni pé nínú iṣẹ́ ìránṣẹ́ mo rò pé kò yẹ kó jẹ́ bí oyè ìdílé tí Ọlọ́run bá pèèyàn gẹ́gẹ́ bí àlùfáà pé wá ṣiṣẹ́ fún mi bí Ọlọ́run wá sọ pé kó dájọ́ sílẹ̀ a bọ̀ pé kí gbogbo kan jẹ́ kó ní ètò wípé òkè lẹ́yìn olùdásílẹ̀ ẹ̀ tí ẹ kó tẹ̀lé rè o ṣùgbọ́n a rí pé lọ́jọ́ òní àlùbí àlọ́mọ́mọ́ wa pé òkè ya ìwọlé nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti sọ lẹ́ẹ̀kan fún yín pé iṣẹ́ Ọlọ́run ọ̀nà mẹ́ta ni
Ọlọ́run pè mí ó wù mí ṣe mo fẹ́ máa fi jẹun ẹni tó máa fi jẹun tó bá jẹun tó á tún gbé lọ́wọ́ ọmọ àtún máa jẹun lọ tó ti yé sìn so ó ti dá business iṣẹ́ Olúwa wọn kì í fi ń kọ̀rọ̀ ọjọ́ mi lọ́rọ̀ ní iṣẹ́ Olúwa náà ẹlòmíì mọ̀ mélòó ni mo mi charge èèyàn mi ń dàyàn láàmú náà tẹ́mi bá dẹ́dọ̀ mo máa yà lẹ́nu ni ẹnìkan mo ti ṣiṣẹ́ fún ó ní problem mi ilẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ mo tún kóṣù fún mo ti ṣe gbogbo ẹ̀ onígbà tó ń sọ fún ẹnìkan lẹ́nìkan sọ pé àwọn ọ̀rẹ́ wòlíì bẹ́yẹn láyé sìn ìyẹn òmìye that one no matter but nísìnyí wọ́n ti sọ di ókè wọ́n tó gbaṣẹ́ wòlíì iṣẹ́ Ọlọ́run tó ò níṣẹ́ mi ó máa sanwó flat ó máa sanwó school ọmọ níbo ló ti máa wá tó ò lóko tó ò lódò ṣé kìí ṣàwọn èèyàn ni ọjọ́ tó wò bá sí lọ́wọ́ ẹ̀ wá lọ jíṣẹ́ fún wọn pé àwọn àjẹ́ ti kó fún ẹ adẹ̀sáyé lọ kó fún ẹ kò sẹ́ni tó fẹ́ kú so wọ́n ti sọ di business wọ́n ti sọ di èmi àtúmọ̀ agégùn lórí ìdámẹ́wàá àwọn àgbà ìdámẹ́wàá tó bá wù ọ́ lè mú wá tó bá dẹ̀ mú wá àwọn tó ń wà tọ̀ra ńlá máa ń fún láì fi wá yàtọ̀ èmi ò fi ṣọ́ọ̀lù ọ̀hún mò ń sọ fún wọn àwọn tó sọ pé kò ríran kò ṣe kinní kan èmi ò pèrò àwọn mi fi ràn pèrò ni pé tóun bá ti ríran kan máa wá sẹ́dọ̀ ọ̀hún èmi ò pèrò èmi ò fi ṣiṣẹ́ Olúwa jẹun mi fi lu jìbìtì tó ti yé sìn kò sí tẹ́ bá ka Bíbélì tẹ́ bá ka Quran kò sí nǹkan tó wà nú ẹ̀ tẹ́ bá ti kà á tán jìbìtì ló kù ká máa tanra wa èmi ò ní jókòó sí nǹkan tọ́lọ́run máa gbẹ̀san lára ọmọ mi èmi ò ní báyàn ṣe ṣó ti yé sìn bó ṣe àwọn ẹ̀ wọ́n ti sọ di business èmi à máa gégùn church wọ́n máa jà sọ́mọ ọjọ́ ládùúgbò pé ọmọ mi lọ síjọ yìí tẹ̀wé ibi tó bá wọ èèyàn lẹ́yìn ti lè sin Ọlọ́run torí owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ ni so bó ṣe dín nìyẹn tẹ́ bá tún ní ìbéèrè. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.